Ileesẹ Ọlọpa dènà ìkọlù àwọn agbébọn lọ́yọ̀ọ́, wọ́n ṣekúpa méjì nínú wọn. Ààwẹ̀ lásìkò ètò ìdìbò yóò ṣe ìrànlọ́wọ́ láti dẹkùn magomago ìdìbò. Woli Sam Olu ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Ẹni bá ti bí idà pa ni ká ti bí idà pa kò léèwọ̀ o. Àwọn ọmọ ogun Naijiria ṣekúpa àwọn jàndùkú agbébọn méjì l'Ondo. Ọwọ́ tẹ afurasí kan tó fipá bá ọ̀rẹ́ méjì lò pọ̀ l'Èkó. Kójú ó má rí bí gbogbo ara lòògùn rẹ̀ o. Látàrí lẹ́tà tí àwọn agbébọn kọ pé àwọn ń bọ̀ wá sáwọn ìlú kan ní Kwara, Àwọn Ara Ilu Japa. Èyí làwọn ọmọ Naijiria mẹ́jọ tí ìjọba Amẹrika gbẹ́sẹ̀ lé dúkìá wọn lórí ẹ̀sùn ṣíṣe agbátẹrù fún ikọ̀ Boko Haram àti ISIL. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ileesẹ Ọlọpa dènà ìkọlù àwọn agbébọn lọ́yọ̀ọ́, wọ́n ṣekúpa méjì nínú wọn. Ileesẹ Ọlọpa ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ Ajé Monday ti dènà ìkọlù burúkú àwọn agbébọn lábúlé Elébè Alẹ́nibọ́rọ̀ lọ sí ìràwọ̀ mine níjọba ìbílẹ̀ Àsìbò nípínlẹ̀ náà tí wọ́n sì mú àwọn méjì balẹ̀ nínú wọn. Àtẹ̀jáde tó jẹ́ gbígbé jáde síta nípasẹ̀ agbẹnusọ fún Ileesẹ Ọlọpa ìpínlẹ̀ náà Ọláyínká Àyànládé nílùú Ìbàdàn, olú ìlú ìpínlẹ̀ náà sọ wípé ìlàlúyọ náà wáyé lẹ́yìn iṣẹ́ ìtanilólobó nípasẹ̀ aláàánú kan tó ta Ileesẹ Ọlọpa lólobó nípa àwọn adìhámọ́ra agbébọn Fúlàní 10 tí wọ́n kóra wọn jọ ní ìletò kan láàrin abúlé Elébè pẹ̀lú ète láti ṣèkọlù sílùú náà nínú òkùnkùn bírímù. Tí a ò bá gbàgbé, a ó rántí pé akẹ́kọ̀ọ́ iléèwé girama aládàáni kan ọmọ ọdún 12 jẹ́ jíjígbé lọ́jọ́bọ̀ Thursday nílùú Ìbàdàn, olú ìlú ìpínlẹ̀ náà. Àwọn oṣojú mi kòró sọ fáwọn akọ̀ròyìn pé àwọn ajínigbé agbébọn tí wọ́n daṣọ bojú ṣe bẹ́ẹ̀ wa ọkọ̀ láì ní nọ́mbà ìforúkọsílẹ̀ tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ dìhámọ́ra ohun ìjagun ìbọn tí wọ́n sì ṣínà ìbọn bolẹ̀ láti dá ìpayà ìbẹ̀rùbojo sílẹ̀ láàrin àwọn èrò àtàwọn tó ń kọjá lójú pópó. Ọ̀kan lára àwọn oṣojú mi kòró kan tó ní kán forúkọ bòun láṣìírí sọ wípé ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní déédéé aago 7 òwúrọ̀ kọjá 20 ìṣẹ́jú. Àwọn ajínigbé agbébọn náà ló ṣe bẹ́ẹ̀ wa ọkọ̀ tí kò ní nọ́mbà ìdánimọ̀. Ààwẹ̀ lásìkò ètò ìdìbò yóò ṣe ìrànlọ́wọ́ láti dẹkùn magomago ìdìbò. Woli Sam Olu ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Àlùfáà nílẹ̀ wa Nàìjíríà Woli Sam Olu ti sọ èrò tiẹ̀ nípa fífọwọ́ sí déètì ọjọ́ ètò ìdìbò ọdún 2027. Ó rọ àwọn ọmọ Nàìjíríà láti má ṣe fi déètì ọjọ́ tí àjọ INEC yà sọ́tọ̀ náà ṣe òṣèlú. Àlùfáà náà sọ wípé ṣíṣe ètò ìdìbò lákòókò ààwẹ̀ Mùsùlùmí yóò dára púpọ̀ fún àǹfààní orílẹ̀-èdè. Ó tẹnumọ́ pé irú àkókò mímọ́ bẹ́ẹ̀ yóò dẹ́kun magomago ìdìbò, yóò sì mú òtítọ́ gbilẹ̀ sí láàrin àwọn olùdìbò àti àwọn olóṣèlú. Tí a ò bá gbàgbé, a ó rántí pé àjọ INEC ti kéde pé ètò ìdìbò ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin yóò wáyé lógúnjọ́ oṣù kejì February 20 ọdún 2027 nígbà tí wọn yóò ṣètò ìdìbò gómìnà àti ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ lọ́jọ́ kẹfà oṣù kẹta March 6 ọdún 2027. Alága àjọ ètò ìdìbò ilẹ̀ wa INEC ọ̀jọ̀gbọ́n Johas Amúpìtàn kéde déètì ọjọ́ ìdìbò níbi ìpàdé àwọn oníròyìn kan lórí ìlú ilẹ̀ wa l'Àbújá lọ́jọ́ Ẹtì Friday tó kọjá. Ẹni tó ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn lọ́jọ́ Ajé Monday níbi ìpàgọ́ Jesus City Camp lójú ọ̀nà márosẹ̀ Lẹ́kì l'Èkó lẹ́yìn ìkẹsẹ̀járí ètò àdúrà àti ààwẹ̀ ọlọ́jọ́ 41 ọlọ́dọọdún nílé ìjọsìn rẹ̀ alọ́ dá àìfọwọ́sí àwọn èèyàn kan nù tako ṣíṣe ètò ìdìbò lásìkò ààwẹ̀. Ó sọ wípé àmọ̀ràn òun ni pé lásìkò ààwẹ̀ àwọn èèyàn máa ń ṣe ìgbélárugẹ òtítọ́, èyí kò ní fààyè gba àwọn èèyàn láti ṣe màgòmágó àwọn nǹkan. Ní ti èrò tiẹ̀, ó ní pé ètò ìdìbò dára lásìkò ààwẹ̀ nítorí pé èyí yóò tẹ̀síwájú nípa ríranra wọn lọ́wọ́ láti gbàdúrà yan àwọn aládarí tó kàn. Ó fi kún pé kí àwọn èèyàn má ṣe fi ọ̀rọ̀ déètì ọjọ́ tí àjọ INEC yà sọ́tọ̀ fún ìdìbò gbogbogbò ọdún tó ń bọ̀ ṣe ọ̀rọ̀ òṣèlú rárá bó ti wù kó mọ̀. Ó wí pé ètò ìdìbò ti jẹ́ fífi sí déètì ọjọ́ ààwẹ̀ àwọn Kìrìsìtẹ́nì lórílẹ̀-èdè yìí, kò sì sẹ́nì kankan tó ké gbàjarè síta lórí rẹ̀. Ó ní kí wá lóde tí a ó fi máa ké gbàjarè síta nígbà tí déètì ọjọ́ ìdìbò náà bọ́ sí àkókò ààwẹ̀ àwọn ẹlẹ́sìn Mùsùlùmí. Àlùfáà náà ní òun gbàgbọ́ pé ṣíṣe ètò ìdìbò lásìkò ààwẹ̀ yóò fún wa láǹfààní láti ṣe ohun gbogbo pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run àti láti má ṣe màgòmágó ìdìbò. Ó ní nítorí náà
kò yẹ ká fi ọ̀rọ̀ náà ṣe ọ̀rọ̀ ẹlẹ́sìnmẹ̀sìn. Àlùfáà náà tún sọ wípé àdúrà pàtàkì wáyé fún orílẹ̀-èdè Nàìjíríà lásìkò ètò àdúrà àti ààwẹ̀ ọlọ́jọ́ 41 tó wáyé ní ilé ìjọsìn rẹ̀. Ó ní àdúrà náà wà fún àwọn igun tó ń wá ìdàgbàsókè ìlọsíwájú fún orílẹ̀-èdè àti àwọn tó ń tako àlàáfíà àti ìdàgbàsókè orílẹ̀-èdè. Woli Sam Olu wípé Bíbélì sọ wípé bí ẹnikẹ́ni bá kórìíra àlàáfíà yóò jìnnà sírú ènìyàn bẹ́ẹ̀. Ó ní ọ̀pọ̀ àwọn èèyàn burúkú yìí kò ṣetán láti ronúpìwàdà, wọ́n sì ti ń rí ìbínú Ọlọ́run lọ́wọ́lọ́wọ́. Nítorí náà ó ní àkókò lèyí tí àwọn ọmọ Ọlọ́run ní láti gbàdúrà tako iṣẹ́ àwọn èèyàn burúkú tó wà níjọba. Wòlíì náà rọ àjọ elétò ìdìbò INEC láti má ṣe yí déètì ọjọ́ ìdìbò ọdún 2027 náà kí wọ́n fi sílẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ṣe kéde rẹ̀. Ó kọ̀ jálẹ̀ pé àwọn ọmọ Nàìjíríà ní láti fojú sí ìbáṣepọ̀ àlàáfíà dípò ọ̀rọ̀ ẹlẹ́sìnmẹ̀sìn. Ẹni bá ti bí idà pa ni ká ti bí idà pa kò léèwọ̀ o. Àwọn ọmọ ogun Nàìjíríà ṣekúpa àwọn jàndùkú agbébọn méjì l'Ondo. Ọjọ́ gbogbo ní tolè, ọjọ́ kan ṣoṣo báyìí ni ti olóhun. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí fún bí àwọn ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè wa Nàìjíríà ṣe ṣekúpa àwọn agbébọn méjì nípínlẹ̀ Ondo. Àwọn ikọ̀ ọmọ ogun 32 Artillery Brigade tí wọ́n kó lọ sí agbègbè Auga nípínlẹ̀ Ondo ló ṣe iṣẹ́ náà lásìkò tí wọ́n wà lójú iṣẹ́ ní òpópónà Àkúnú sí Auga ní ọjọ́ 14 oṣù kejì ọdún yìí. Ìṣẹ̀lẹ̀ ìṣekúpa àwọn ikọ̀ agbébọn náà ló ti mú kí àwọn olùgbé agbègbè náà fò fáyọ̀ nítorí agbègbè wọn jẹ́ ọ̀kan lára ibi tí àwọn ajínigbé àtàwọn jàndùkú agbébọn ti ń ṣọṣẹ́ nípínlẹ̀ Ondo. Igbákejì alukoro ẹ̀ka ọmọ ogun 32 Artillery Brigade nípínlẹ̀ Ondo, Irabo Njoka, ló fìdí ọ̀rọ̀ náà múlẹ̀. Ọ̀gágun Njoka ṣàlàyé pé àwọn olùgbé agbègbè náà ló sín àwọn ikọ̀ náà ní gbẹ́rẹ́ ìpàkọ́ tí wọ́n fi ṣe àṣeyọrí yìí. Ó ṣàlàyé pé ní kété tí wọ́n rí àwọn agbébọn náà, wọ́n kọ ojú ìbọn síra wọn, ṣùgbọ́n àwọn ikọ̀ náà fi ọwọ́ àjùlọ hàn wọ́n tí wọ́n sì yìnbọn pa méjì nínú àwọn agbébọn ọ̀hún. Irabo sọ pé àwọn tó kù nínú àwọn agbébọn náà sá lọ pẹ̀lú ọgbẹ́ ọta ìbọn lára wọn. Ọ̀gágun Njoka kò ṣàì fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn ọmọ ogun Nàìjíríà ṣe àṣeyọrí náà pẹ̀lú àjọṣepọ̀ ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn àti àwọn fìjìláńtẹ́. Àwọn ohun tí wọ́n rí gbà lọ́wọ́ wọn lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà ni ìbọn AK-47 kan pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọta ìbọn, ẹ̀rọ ìléwọ́ 2, ọ̀bẹ, oògùn olóró àti àwọn owó tí iye rẹ̀ tó 39,000 naira. Irabo ṣàlàyé pé àṣeyọrí náà wáyé látàrí iṣẹ́ takuntakun tí iléeṣẹ́ ológun ṣe nípínlẹ̀ Ondo. Ó wá ṣèlérí pé iléeṣẹ́ ológun yóò rí dájú pé kò sí ìkọlọ̀ràn sí ẹ̀dá kankan tí yóò farapamọ́ nípínlẹ̀ Ondo mọ́. Ọ̀gágun Njoka rọ àwọn ará ìlú láti túbọ̀ máa sín àwọn iléeṣẹ́ ológun nígbẹ́rẹ́ ìpàkọ́ lóòrèkóòrè nítorí wọ́n nílò ìfọwọ́sowọ́pọ̀ wọn láti lè fòpin sí iṣẹ́ àwọn ènìyàn ibi náà ní ìpínlẹ̀ Ondo. Ọwọ́ tẹ afurasí kan tó fipá bá ọ̀rẹ́ méjì lò pọ̀ l'Ékòó. Ọwọ́ tẹ ọkùnrin ẹni ọdún 23 23 years kan, Abídèmí Emmanuel, ẹni tí wọ́n fẹ̀sùn kàn pé ó fipá bá sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ayélujára tí ọ̀pọ̀ mọ̀ sí Femstript àti ọ̀rẹ́ rẹ̀ lò pọ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ló kéde èyí tí wọ́n sì ní Emmanuel tan àwọn ọmọbìnrin náà pé òun ní iṣẹ́ oge ṣíṣe fún wọn ní agbègbè Àjàó Estate ní ọjọ́ 8 oṣù kejì ọdún 2026. Nínú fọ́nrán fídíò kan ní obìnrin náà Femstript ti ṣàlàyé pé ọkùnrin náà kàn sí òun lórí ayélujára Instagram pé òun ṣẹ̀ṣẹ̀ dé láti ìlú UK tó sì fẹ́ bẹ̀rẹ̀ okòwò oge ṣíṣe ní Nàìjíríà. Ó tẹ̀síwájú pé afurasí náà sọ pé òun máa fún òun ní 140,000 naira fún iṣẹ́ yìí tó sì tún bẹ̀ lọ́wọ́ ẹ̀ pé kó ṣe ìgbélárugẹ rẹ̀. Ó ní bí àwọn ṣe dé síbi tí wọ́n ti ní kí àwọn ó pàdé ní ọkùnrin yìí ti kọlu òun àti ọ̀rẹ́ òun. Femstript ṣàlàyé síwájú sí pé nígbà tí àwọn dé ilé afurasí náà, òfìfo ni wọ́n bá ibẹ̀. Afurasí náà ni ó ń lo yàrá fún yíya fídíò tó sì ní ẹni tí yóò ṣe ojú àwọn lóge tí ń bọ̀ lọ́nà. Ó sọ pé ara àwọn kún fún òróró pé kí àwọn ó lọ wẹ̀, òun yóò fún àwọn ní aṣọ tí ó sì fún òun ní kọ́kọ́rọ́ kan pé kí òun ti ilẹ̀kùn títí àwọn yòókù yóò fi dé. Ó ní òun ti ilẹ̀kùn náà tán ni ẹ̀rù ti ń ba òun. Ó ní kò pẹ́ ni ọkùnrin náà yọ ọ̀bẹ síta
tó sì ní kí àwọn ó bọ́ aṣọ tó sì de àwọn lọ́wọ́ ó ní òun yóò gún àwọn pa tí àwọn bá lè pariwo ó ní báyìí ló kó ìbásùn fáwọn ní ọ̀pọ̀ láì lo rọ́bà ìdáàbòbò. agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Abímbọ́lá Adébísí sọ pé ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ẹ̀sùn náà tí ọwọ́ sì ti tẹ afurasí ọkùnrin afipábánisùn náà. afurasí ọ̀hún Abídèmí Emmanuel ẹni ọdún 23 ti wà ní àkàtà àwọn ọlọ́pàá báyìí tí ìwádìí sì ti bẹ̀rẹ̀. afurasí náà ni wọ́n ní yóò fojú ba ilé ẹjọ́ kété tí ìwádìí bá ti parí. kójú ó má rí bí gbogbo ara lóògùn rẹ̀ o látàrí lẹ́tà tí àwọn agbébọn kọ pé àwọn ń bọ̀ wá sáwọn ìlú kan ní Kwara Àwọn Ara Ilu Japa. ọkàn àwọn èèyàn ìlú Ira ní ìjọba ìbílẹ̀ Ọ̀yún nípínlẹ̀ Kwara ò balẹ̀ mọ́ o látàrí ìwé táwọn agbésùnmọ̀mí agbébọn kọ sí ìlú náà láìpẹ́ yìí. àwọn ìlú mẹ́ta tí wọ́n kọ ìwé ọ̀hún sí ní ìlú Ira, Ìnájà àti Ahọ̀ níjọba ìbílẹ̀ Ọ̀yún nípínlẹ̀ Kwara. gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọ́n ní àwọn ò rí irú ìwé bẹ́ẹ̀ rí ní ìlú àwọn àti pé ìgbà àkọ́kọ́ rèé táwọn yóò rí irú ìwé bẹ́ẹ̀. aráàlú kan sọ pé àwọn aláṣẹ ìlú ti fòfin de ìpàdé àdúrà òru láwọn ilé ìjọsìn àti mọ́sálásí lọ́jọ́ ajé Monday láti wo bí nǹkan ṣe rí. àwọn ikọ̀ akọ̀ròyìn BBC Yorùbá ṣàbẹ̀wò sí ìlú náà. nínú fọ́nrán fídíò tí wọ́n fi léde ńṣe ni gbogbo ìlú náà pa lọ́lọ́ tí ìbẹ̀rù sì gba ọkàn àwọn èèyàn ìlú tí wọn ò mọ ìgbà táwọn agbésùnmọ̀mí lè kọlù wọ́n. lásìkò tó ń bá akọ̀ròyìn BBC Yorùbá sọ̀rọ̀ ọ̀kan lára àwọn àgbà ìlú náà Alhaja Rasidat Ṣọlá sọ pé àwọn ò lójú oorun mọ́ láti bí ọjọ́ 3 sẹ́yìn tí àwọn agbébọn ti kọ̀wé sí ìlú náà. ó ní gáràjì àwọn ọlọ́kadà ni wọ́n ti rí ìwé náà tí wọ́n sì mú ìwé náà lọ sọ́dọ̀ kábíyèsí. nínú ọ̀rọ̀ rẹ̀ Abdulganiyu Aliu tó jẹ́ awakọ̀ kẹ̀kẹ́ márúwá sọ pé àwọn ọmọ àwọn ò lè lọ ilé ẹ̀kọ́ láti ọ̀sẹ̀ tó kọjá tí wọ́n ti rí lẹ́tà náà. ó ní gbogbo ará ìlú ní ọkàn wọn ò balẹ̀ kódà àwọn èèyàn ò lè wá sí ọjà mọ́. àwọn èèyàn péréte tó wá láàárọ̀ ti palẹ̀ mọ́ kí aago 10 òwúrọ̀ tó lù. ó fi kún pé àwọn gbọ́ pé àwọn agbébọn tún kọlu oko kan ní ìlú Ìlẹ́mọ̀nà láàárọ̀ ọjọ́ ajé Monday náà. ó fi kún pé àwọn èèyàn ti ń fi ìlú sílẹ̀ báyìí lọ sí ìlú míì pàápàá àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń gbé nínú ìlú náà láti wá kàwé bẹ́ẹ̀ ni àwọn tó ní arúgbó nínú wọn ti ń gbé arúgbó wọn kúrò láàrin ìlú. awakọ̀ náà wá pàrọwà sí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Kwara láti bá wọn kó ẹ̀ṣọ́ aláàbò wá sí ìlú náà kí ọkàn wọn lè balẹ̀. àwọn ilé ẹ̀kọ́ méjì tó wà ní ìlú ọ̀hún Muslim Primary School àti Ira Grammar School Ira ṣe ní gbogbo ẹ̀dá paru-paru látàrí báwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ṣe fìdí mọ́ ilé wọn. ọ̀gbẹ́ni Saliu Ọláwálé sọ pé bí gbogbo nǹkan ṣe rí báyìí ti domi tútù sọ́kàn àwọn èèyàn ìlú náà pẹ̀lú bí kálukú ṣe ń gbé nínú ìbẹ̀rù. ohun táwọn agbésùnmọ̀mí náà kọ sínú ìwé náà ni pé àwa ẹgbẹ́ agbésùnmọ̀mí ilẹ̀ Nàìjíríà Nigeria Terrorist Association bọ̀ wá kọlù ìlú Ira, Ìnájà àti Ahọ̀. kò sí ìlú kankan tó bá wà lẹ́rù láti kọlù. àwa máa ń ṣe ìwádìí wa dáadáa a sì máa ń fi imú fínlẹ̀ ká tó ṣèkọlù. a ti gbọ́ nípa ìlú yìí ìlú Ira a sì mọ̀ pé ẹ ní àwọn alágbára tó lè kojú àwọn ọmọ ogun wa. ẹ gbáradì fún wa ní ìgbàkúgbà kò sí ohun tó kàn wá pẹ̀lú gbogbo ipá àti àwọn alágbára tí ẹ ní. lẹ́tà ọ̀hún sọ síwájú sí pé àwọn ti kúrò ní Kayama àwọn sì ń bọ̀ wá sí ìlú Ira, Ìnájà, Ahọ̀ àti agbègbè rẹ̀. alága ìjọba ìbílẹ̀ Ọ̀yún Alhaji Kamorudeen Akanbi ti wá pe ìpàdé ìgbìmọ̀ elétò ààbò ìjọba ìbílẹ̀ náà. ìpàdé náà wáyé ní olú iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ Ọ̀yún ní ìlú Ìlẹ́mọ̀nà. alága náà ni wọ́n ti fi ọ̀rọ̀ náà tó òun létí iṣẹ́ sì ti bẹ̀rẹ̀ lórí rẹ̀. ó ṣàlàyé pé ìjọba ìbílẹ̀ Ọ̀yún fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Kwara láti kojú ètò ààbò tó mẹ́hẹ̀. alága ọ̀hún wá ké sí ará ìlú láti máa kíyèsí ara ní gbogbo ìgbà kí wọ́n sì máa fura sí àwọn àjòjì èèyàn tí wọ́n bá rí lágbègbè náà láti àsìkò yìí lọ. èyí làwọn ọmọ Nàìjíríà 8 tí ìjọba Amẹrika gbẹ́sẹ̀ lé dúkìá wọn lórí ẹ̀sùn ṣíṣe agbátẹrù fún ikọ̀ Boko Haram àti ISIL. ó dójú ẹ̀ o orílẹ̀-èdè Amẹ́ríkà ti gbẹ́sẹ̀ lé dúkìá àwọn ọmọ Nàìjíríà 8 lórí ẹ̀sùn pé wọ́n ń ṣagbátẹrù fún ẹgbẹ́ agbésùnmọ̀mí Boko Haram àti ISIL. ìgbésẹ̀ yìí wà nínú àtẹ̀jáde kan tí àjọ OFAC tó ń rí sí ọ̀rọ̀ dúkìá nílẹ̀ òkèèrè fi síta
láìpẹ́ yìí. Àtẹ̀jáde náà tún sọ nípa àwọn èèyàn tí wọ́n ti gba ìjìyà kan tàbí òmíràn lórí ẹ̀sùn lílu jìbìtì lórí ayélujára. Èyí wáyé lẹ́yìn tí ilé aṣòfin àgbà Amẹ́ríkà sọ fún ìjọba wípé kó gbẹ́sẹ̀ lé físà àti dúkìá àwọn tí wọ́n fẹ̀sùn kàn wípé wọ́n ń ṣe inúnibíni sáwọn Kìrìsìtẹ́nì ní Nàìjíríà. Lára àwọn tí Amẹ́ríkà fòfin de físà wọn láti má lè rìnrìn àjò lọ sí Amẹ́ríkà mọ́ ni gómìnà ìpínlẹ̀ Kánò tẹ́lẹ̀ rí Rabiu Kwankwaso, èyíkéyìí ọmọ ẹgbẹ́ darandaran Mayetti Allah Cattle Breeders Association of Nigeria àti ẹgbẹ́ Mayetti Allah Kautal. Ẹ̀sùn tí wọ́n fi kà wọ́n èèyàn àti ẹgbẹ́ yìí ni pé wọ́n ti ṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn àgbésùnmọ̀mí. Ìmọ̀ràn ilé aṣòfin àgbà Amẹ́ríkà ọ̀hún wà nínú àtẹ̀jáde kan tí àjọ OFA fi síta. Àtẹ̀jáde náà ṣàfihàn àwọn èèyàn àtàwọn ẹgbẹ́ tí orílẹ̀-èdè Amẹ́ríkà ti gbẹ́sẹ̀ lé dúkìá wọn. Gẹ́gẹ́ bí wọ́n ti gbé jáde, àwọn ọmọ Nàìjíríà tí ìjọba Amẹ́ríkà gbẹ́sẹ̀ lé dúkìá wọn ní ọ̀gbẹ́ni Babesa Olúwọlé Adémúlẹ́rọ̀ tó jẹ́ ọ̀kan lára àwọn èèyàn tí ìjọba Amẹ́ríkà ti gbẹ́sẹ̀ lé dúkìá wọn lórí ẹ̀sùn pé wọ́n ń ṣagbátẹrù fún àwọn àgbésùnmọ̀mí. Adémúlẹ́rọ̀ ẹni ọdún 63 63 years tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Wọlé Babastan ló wà ní ìsọ̀rí SDNTK fífi òfin de àwọn afurasí. Ẹlòmíràn tó tún wà lára wọn ni Ọlátúndé Ìrèwọlé Sófẹ̀sọ àti Saliu Yusuf Adamu. Adamu yìí ni wọ́n bí ní ọjọ́ 23 oṣù kẹjọ ọdún 1990 ní ìjọba Amẹ́ríkà sọ pé ó ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ẹgbẹ́ agbésùnmọ̀mí Boko Haram. Adamu wà lára àwọn ọmọ Nàìjíríà 6 tí wọ́n jẹ̀bi ẹ̀sùn kíkó owó jọ fún Boko Haram ní orílẹ̀-èdè UAE kí wọ́n lè máa bá iṣẹ́ wọn lọ ní Nàìjíríà. Àwọn ẹgbẹ́ náà gbìyànjú láti fi $782,000 ránṣẹ́ sí Nàìjíríà láti Dubai. Àwọn míì tí wọ́n tún wà nínú àwọn tí ìjọba gbẹ́sẹ̀ lé dúkìá wọn ni Abu Abdullah Ibn Umar Al-Banawi táwọn èèyàn túmọ̀ sí Ba Idrisa, Abu Musab Al-Malawi, Habib Yusuf, Khalid Al-Banawi, Ibrahim Ali Al-Hazan àti Abu Bakri Ibn Muhammad Ibn Ali Al-Munaki. Gbogbo wọn ni wọ́n fẹ̀sùn kàn pé wọ́n ní ìbáṣepọ̀ pẹ̀lú Boko Haram tàbí ISIL. Nnamdi Osim Benson tí wọ́n bí lọ́jọ́ 21 oṣù kẹta ọdún 1987 náà wà lára àwọn tí Amẹ́ríkà gbẹ́sẹ̀ lé dúkìá wọn. Ẹ̀sùn jìbìtì orí ayélujára ni wọ́n fi kan òun ní tiẹ̀. Kí ni ìgbésẹ̀ Amẹ́ríkà yìí túmọ̀ sí? Gẹ́gẹ́ bí ìbéèrè tí àwọn èèyàn kan béèrè, nǹkan tí ìgbésẹ̀ Amẹ́ríkà tó gbẹ́sẹ̀ lé dúkìá àwọn èèyàn yìí túmọ̀ sí ni pé wọn ò lè láǹfààní sáwọn dúkìá wọn tó wà lórílẹ̀-èdè Amẹ́ríkà àti ibi gbogbo tí Amẹ́ríkà ti láṣẹ lé lórí mọ́. Àwọn ọmọ Amẹ́ríkà náà kò lè bá wọn ní nǹkan kan ṣe papọ̀ mọ́ níwọ̀n ìgbà tí ìjọba ti gbẹ́sẹ̀ lé dúkìá wọn. Lábẹ́ òfin ìjọba Amẹ́ríkà 13224 ní ìjọba ti gbẹ́sẹ̀ lé dúkìá àwọn èèyàn náà. Lọ́dún 2013 ní Amẹ́ríkà kéde Boko Haram gẹ́gẹ́ bí ẹgbẹ́ agbésùnmọ̀mí nílẹ̀ òkèèrè. Amẹ́ríkà ní Boko Haram ti ṣe onírúurú ìkọlù lápá àríwá orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ lẹ́kùn ìlà oòrùn àríwá Nàìjíríà tó fi dé agbègbè Lake Jade láti ọdún 2009. Ní oṣù kẹwàá ọdún 2025 ní ààrẹ Donald Trump kéde fún ìgbà kejì pé orílẹ̀-èdè Nàìjíríà ti wà lára àwọn orílẹ̀-èdè tí Amẹ́ríkà ń kọminú lé lórí látàrí báwọn èèyàn kan ṣe ń tẹ̀tọ́ àwọn olùjọ́sìn mọ́lẹ̀ níbẹ̀. Lọ́dún 2020 ní Trump kọ́kọ́ fi Nàìjíríà sára àwọn orílẹ̀-èdè bẹ́ẹ̀, àmọ́ ààrẹ Joe Biden yọ ọ́ kúrò lẹ́yìn tó di ààrẹ Amẹ́ríkà. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Yóò sì dára fún yín.